èmi á wà ní labour party wọ́n á bí ìyá alájà ẹnìkan rí wípé Igbo fẹ́ gbèkó a lè gbà Ọlọ́run ti fún wa lẹ́kọ̀ọ́ so nǹkan tó ń sọ fún wa sì ni pé tí Ṣèyí Tinubu àti ìyàwó ẹ̀ wọ́n bá bímọ ọjọ́ tọ́mọ yẹn bá lóun fẹ́ ṣe gọ́vnà lẹ́kọ̀ọ́ yìí wọ́n máa sọ pé kò ń ṣe Yorùbá what nonsense is that so ìjà tá à ń jà sí nìyẹn wípé tó ń bá ti ṣe fún Gbádébọ̀ ó máa kan Ṣèyí lọ́jọ́ kan Excellency gọ́vnà Sanwó-Olú bàbá wọn àti ìyá wọn Ògùn State náà ti wá á dúró tí wọn àwa tá a jẹ́ ọmọ Èkó àṣẹ lẹ́yàmẹ̀yà bó ti gba tí kan náà wá jáde ẹ̀yin wá ní kò ń ṣe Yorùbá báyìí la ṣe ń gbọ́ yẹn ṣe rí àwọn Lagos Island wọ́n ní láti dìde wọ́n láti dìde wọ́n láti dìde because Rose Bible family yẹn family tó lórúkọ lẹ́kọ̀ọ́ yìí family tó ti ṣiṣẹ́ sẹ́kọ̀ọ́ nísìnyí àwọn èèyàn wá láti mọ̀ pé ilẹ̀ family wọn ilẹ̀ family àwọn Rose Bible ilẹ̀ wọn náà fún Lagos Island kan fi kọ́ City Hall tó ń wẹ̀ agboolé Rose Bible nìyẹn lẹ́kọ̀ọ́ wọ́n fi ilẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ kan kọ́ City Hall síbẹ̀ ni so ìgbà tí àwọn bàbá wọn fi ilẹ̀ wọn sílẹ̀ kan fi kọ́ City Hall Yorùbá ni wọ́n gbà yẹn bọ̀ nísìnyí tán fẹ́ gbà tán sọmọ wọn fẹ́ ṣe gọ́vnà kò ń ṣe Yorùbá mọ́ ẹ jẹ́ ká lò lákàyè sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìsọkúsọ ni ọ̀rọ̀ tó burú jáì ni nǹkan tó ń ṣe yẹn èèyàn méjì náà fi ń bájà wọ́n fi ń bá ọ̀dọ́ jà wọ́n fi ń bá àwọn ọmọ Èkó jà torí inú ń bí wa ìpè ìkànnù wa ti jáde láti gbapò tí gómìnà wọ́n dẹ̀ ń sọ pé kò ń ṣe Yorùbá ọmọ tí ò bá gbọ́ Yorùbá ṣèbí àwọn ìjọba ló yẹ kó ṣe ní skul kán lè máa kọ́ ọmọ ní Yorùbá bàtà àbá ti ṣe yẹn tán ọmọ wa wá gbọ́ Yorùbá àwa sọ pé ọmọ tí ò bá ti gbọ́ Yorùbá yẹn ò dẹ̀ ń ṣe Yorùbá mọ́ èmi ò mọ yẹn sọ yẹn.